tí kú pàgbé bí ẹni ò dárò. Ikú pa lùkò bí ẹni ò lè kóso. Ikú pa lékelèké bí ẹni ò lè kẹ́ẹ̀fún. Alhaji Shitu títí lọ́la ibi ọba wa ilẹ̀ ẹ̀rẹ́ ni. Ajani Ògún ooo. Ògún onílé. Ọmọ Sálámì. Ilé aládá nílùú Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ tẹ́tẹ́ togun àyà àkókò náà kí ọmọ ajímú tábà àtọ ògùn togun. Ọmọ rábí àtù nílé ẹlẹ́mọ̀ṣọ́ ooo. Ibi wo la ń ṣe rántí rẹ̀ bàbá mi? Lágbára lọ́wọ́ lọ́mọ ọba mi ibi ó bá wa ilẹ̀ ẹ̀rẹ́ ni. Ajá ń rẹ̀ bí àná ooo. Ní on the 11th November. Ọjọ́ kọkànlá ooo. Oṣù kọkànlá ní ọdún 1996 náà ni. Ẹ̀dẹ́kun bá ń ṣe kúlẹ̀ aláwọ̀ mẹ́ta fún wọn. Onínúure lọ láàrin àwọn àpò. Odìfẹ́ni bá ń jọ ní òdìbẹ̀yàn á bá ń jọ yàn. Ẹ̀bẹ̀ lábẹ́ láwùrà bí ooo. Àmọ́ náà gbé ní kẹta tẹ̀sí ṣàdúrà fún bàbá àti gbogbo àwọn ìyá àti gbogbo àwọn òkú ọ̀run tó ti lọ láti ìdílé títí lọ láò. Aláàjẹ Hidayat Àkànkẹ́ ooo. Àmọ́ náà gbé lóní àwọn kẹta tẹ̀ ṣàdúrà rẹpẹtẹ fún gbogbo àwọn òkú ọ̀run ilé tí wọ́n ti lọ. Ó ní lágbára lọ́wọ́ Elédùmarè ọba mi. Ọjọ́ túbọ̀ jìnnà síra wọn péré ooo. Alhaji Shitu títí lọ́la ooo. Àjàdí Ògún bàbá oníbúrẹ́dì. Látìgbà tó ti lọ àrí búrẹ́dì tó dá jẹ mọ́ ooo. Ọlọ́run ọba dákun bá wa kẹ́ bàbá oníbúrẹ́dì ìta wa nínú rẹ̀. Olówó orí ọkọ̀ Alhaja Sábìtì ìwé jìde ooo. Shitu títí lọ́la ooo. Olówó orí ọkọ̀ Alhaja Muniratu. Shitu títí lọ́la àjàre. Olówó orí ọkọ̀ Adéfúnkẹ́ Shitu títí lọ́la. Gbogbo àwọn olóògbé, gbogbo àwọn tí wọ́n ti lọ, àwọn ìyàwó tó ti gbogbo àwọn ọmọ o. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Alhaji Abdulwahab Shitu títí lọ́la. Alhaji Bashiru Shitu títí lọ́la. Alhaji Abdulrasheed Shitu títí lọ́la. Ṣé dórí Alhaji Kabiru Shitu títí lọ́la o. Ọlọ́wọ́ ọba dákun bá wa dẹlẹ̀ fún gbogbo àwọn ẹni rẹ̀ tán lọ. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ajílẹ̀ tẹ́tẹ́ togun. Àyàkókò náà kí ọmọ ajímú tábà àtọ ògùn togun. Ògbómọ̀ṣọ́ bá ọjà ọlọ́gbọ́n náà ṣe eré lọ́mọdé àgbà dé bá ọ ṣe ni. Má bá ń jà kò lówó ìbọn lé. Ajagunpadé olódògbò kẹrin lójú ògùn òfurufú ìjà lálẹ́. Láyé ń pẹ́ ìbọn létí ègbére. Ibi apẹ̀rẹ̀ sí là ń pẹ́ lókè erin. Ibi apàfọ̀n sí là ń pẹ́ ìsàlẹ̀ àfọ̀n. Ibi apọ̀rá sí là ń pẹ́ nísàlẹ̀ ọ̀rá. Bàbá yín wá jagun títí ooo. Ó wá fa kúrò sọ́jà ajagun ogun jajaja àkókò kò máa sọ ajílẹ̀ kiri. Ìlú kan ńlá tí mo mọ̀. Wọ́n nílùú ńlá kan tí mo mọ̀ tí wọ́n gbé jẹ̀ka kátó mẹ́ kọ̀yàn gan lé lórí o. Àjàdí Ògún ooo. Gbogbo àwọn ọmọ wọn wá ń ṣe léèdì lẹ́yìn bàbá mi. Àjàdí Ògún ìrèní wọ́n ti bọ̀ lọ mọ́kọ́ fún wa. Èmi náà ní bọ́ òṣùbọ̀ fọlágbẹ̀dẹ. Ògún máa ń dọ́wọ́ fún wa lọ́jọ́ gbogbo ní lágbára lọ́wọ́ Elédùmarè ọba àtijọ́ mi ni. Ẹ̀sùn rẹ̀ ooo. Iwájú tẹ́ dojúkọ kó sùn wọn. Ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ ó má bà jẹ́ láí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 . Kọ́jọ́ jìnnà síra wọn gbére o. Ní Alhaja Hidayat Àkànkẹ́ ṣàdúrà rẹpẹtẹ fún yín o. Adénú ọkọ̀ àsìmí o. Adénú ọkọ̀ àsìmí. Adénú ọkọ̀ àsìmí o. Adénú ọkọ̀ àsìmí. Ogun ò já. Kókó Ògbómọ̀ṣọ́.
àpẹ̀sà àgbáyé gbogbo àgbáyé ara kéńgé